tá à ń ṣe ìfẹ́ jọ bí ìbéèrè sí àwọn bàbá Èkó FC à ń ju ìbéèrè sí wọn ẹn kì í ní ìtìjú kí gangan làdánwò tó bá yín tó ṣe pé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lénìí bí ẹkún àkọ́kọ́ jẹ́. Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní idha lam tastahi fasna' ma shi'ta tó bá ti ní ìtìjú máa ṣe tó wù ẹ́. àwọn yẹn wá wò yín láwù sunkún ẹ̀ ń wòrán yín láwù rẹ̀ yín. àṣọ náà tipẹ́tipẹ́ pé ìjẹ́dẹ̀dẹ̀ wù rẹ̀ ọpọlọ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ jọba ìgbéraga gbọ́dọ̀ jọba láyé ẹ̀ bẹ́ẹ̀ ni ò ní bìkítà láti choose láàrin ìbínú Ọlọ́run àti ìyọ́nú ẹ̀dá. Kùránì sọ pé hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun. a lè fi àwọn tí wọ́n gbẹ́sìn yìí àwọn tí wọ́n ṣàtúnṣe ẹ̀sìn àwọn tó yẹ pé tó jẹ wọ́n lógún ni pé Ọlọ́run wí Ànábì wí ṣáà lè máa fa àwọn yẹn wí àwọn dẹ̀dẹ̀ wúrẹ́ láwọn tí wọ́n ní mà àwọn tó yẹ pé nǹkan kan ò jọ wọ́n lógún ju ká láyà sọ̀bà dẹ́dà lọ àwọn tó yẹ pé ìfẹ́ àfáà tí wọ́n yẹn wọ́n ti gbé síwájú ju ìfẹ́ Allah subhanahu wa ta'ala lọ ìbínú ọba dẹ́dà ó yọ wọn nú wọ́n fara mọ́ ju ká fa àwọn obìnrin sí wọn lọ lẹ́yìn dẹ̀dẹ̀ wúrẹ́ yìí ìtìjú yín dà bó bá yín ṣe tafsir ẹ̀yin ṣẹlẹ́yà bó bá yín tú ìmọ̀ ẹ̀yin ṣe ìpàdé òdo àti ìbá ìsìn jẹ́ a'udhu billah ṣé ògùn tẹ́ ní tẹ́fẹ́ ọ́fà lè mọ́nà lélẹ̀ ṣé ògùn mọ́nà tẹ́ ń pákéjì fáwọn èèyàn gẹ́gẹ́ bí mímọ̀ lélẹ̀ ila mata anta fi lahwin wa fi la'ibin ìgbà wọlé fẹ́ máa ṣe kọ́mẹ́dì ìdáná ìgbà wọlé fẹ́ máa ṣe mọ́nà ìdáná ẹrù bí i ilẹ̀ Yorùbá tàná ni lélẹ̀ ìtawà yìí ilẹ̀ Yorùbá ti lè tọ́lọ́run ní káwà lé ní ilẹ̀ Yorùbá tí àṣírí mímọ́ òbò mọ́ lára ni ilẹ̀ Yorùbá tọ́lọ́run ti fi ìmọ̀ àti àgbọ́yé ó ti tàn ká everywhere inú sọ́nà tó dẹ̀ bí yẹn ẹ bínú kú ni torí pé kíni gbogbo inú ilé ni sọ́nà ti wọ̀ làgbọ́yé ti wọ̀ yàtọ̀ sí pé àwọn sọ́nà gan kéwù tí ó ti kú ní gbàrọ̀ gùdù tẹ́yìn máa kún fáwọn èèyàn lọ́dà káàkiri yẹn kì í ṣe pàǹdà gbogbo ilé kéwù lé ní àárín tó ní kálukú tù kì í ṣàlébù fàáfà gbà ó gbé tíra síwájú kámọ̀ tí ń kà ń fi sọ fún èèyàn pé tó o bá fẹ́ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ ni sọpọlọ tí òkun sí bí mùkọ lẹ́yìn tó wá fẹ́ máa fi òdo ẹ máa fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn pàápàá jùlọ ọ̀gá yín yìí Yorùbá sọ pé kálájẹ ó má jẹ́ èso ẹni ń dójú tì yín ń ba ìsìn jẹ́ òdo ní fi ń ṣe fàárí mo tún wá rọmọ tún fúlù yẹn tún pé wallahi ó tún ní wallahi kò sí tẹ̀síìrì kan tó dáa tó bàbá wọn ní irú mọ́ríkàzì àbá ìgbà wọlé fẹ́ ṣe kọ́mẹ́dì ìdá ìgbà wọlé bẹ́ẹ̀ lè máa lu jìbìtì mímọ́ ìdá àṣírí ìmọ̀ yín yìí ò bò wallahi Ọlọ́run máa kan yẹpẹrẹ yín kò sí tó fà á ju wípé gbogbo ẹni tó bá ti kọ̀yìn síbi tá nàbì kọjú sí ẹ̀sìn ni tamassak bihablillahi wattabi'il huda wala takun bid'iyyan la'allaka tuflihu tó tó bá fẹ́ sọ̀rọ̀ kó gbá yìí nínú Islam eléyìí tó fẹ́ sọ̀rọ̀ kó bá yọ̀nà ọba dẹ́dàdé lẹ́ni tílẹ̀ wọ̀nyí àfi kó di sọ́nà mu àfi pé tí wàá máa sọ wàá máa ṣàfitì ẹ̀ pé ànábì sọ pé àwọn sàábé gbọ́ yé báyìí kó wá tẹ̀lé ojú ọ̀nà wọn tó pé àwọn yẹn lọ́wọ́ bá àlékè ọlá sọ wípé tẹ́ ẹ bá ti lè gbàgbọ́ pẹ̀lú ohun tí wọ́n gbàgbọ́ ẹ ti mọ̀nà tẹ́ ẹ bá ti ṣe ohun tí wọ́n ṣe ẹ ti mọ̀nà olórí kúkú kankan ní ó sọ yẹn fáwa lẹ́nu amukun mẹ́kọ̀ọ́ kankan ní ó sọ yẹn fáwa lẹ́nu ẹni tí ò jẹ́ kí wọ́n máa lanu sọ̀rọ̀ láwùjọ ẹ̀dá wá dín tán celebrate mẹ́jọ káàkiri ayé ẹrùbẹ́ ni máa ṣe yẹn kẹ́ máa fi bàṣírí ẹ̀ ẹni tọ́lọ̀ ti faṣọ àpọ́nlé yàrá rẹ̀ ẹni tó pé látòkè sánmà ló ti yẹpẹrẹ kò dẹ̀ ní yé rí bẹ́ẹ̀ bí ó ti máa rí nìyẹn títí tí ó fi túbà. ẹni tafsir bàbá wọn tafsir day 5 tafsir day 6 àyà wulẹ̀ ń tú súra wulẹ̀ dé ní Madul Arabi ọlọ́mọba aṣọ àwọn afáwa ń bẹ̀ ibi tí wọ́n ti dúró lọ́dún tó lọ òun náà ni wọ́n kọ̀ntínú wọ́n tú Qur'an wọ́n tú ìmọ̀ ìwọ rájí kan tí wò dá kankan mọ̀ ìwọ tó ní túmọ̀ rọ́jò ló ń tààfin ẹni tí ò lè dá fátíà kà ìyẹn wá ń bi àwa léèrè pé ẹ̀mí màá wo ni mudiru máa dùtú wallahi alazim sánmọ̀ sílẹ̀ ni àwa kì í ṣe fàárí àmọ́ sánmọ̀ sílẹ̀ ni kó máa compare mudiru al-Mahadul Arabi an-Nigeri pẹ̀lú dẹ̀dẹ̀wúrẹ́ tí yín ti ń ba ìsìn jẹ́ olódò yìí ha bí ìgbà tó ń fi kú oorun ni àwọn tó sì ní làákà ìmọ̀ bí wọ́n bá ṣe ń gbọ́ ní ìsìn lọ sí péjì Mahadul Arabi ń bẹ̀ lọ gbọ́ tafsiri tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn dáago méjì ní gbogbo ní Ramadan lọ gbọ́ kó compare rẹ̀ sí tọ̀gá yín lọ gbọ́ kó compare lọ gbọ́ ẹ wá ń béèrè òpònú àfa gbogbo ayé láwọn wo nìyẹn àwọn wo nìyẹn kò yé mi àti rí tí wọ́n tún Mahadul Arabi àti rí tafsiri àwọn àdàbíyà kó lọ́n bá wọn ṣe dáadáa fáwọn afáwà tó wà ń bẹ̀ àrí tafsiri tí wọn náà wọ́n ka Kùránì lọ níbi tí wọ́n ti dúró lọ́dún tó lọ ni wọ́n ti gbé nítorí pé tafsiri yẹn náà àti rí tafsiri Daru Dawa wọn náà bá wa falùbáríkà tó tún pọ̀ ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó bá wa fi sínú ọgbà yẹn tó rà àwọn bàbá wa ṣe Zuglul alhamdulillah orí ibú jáde ń bẹ̀ yẹn aburú jáde ń bẹ̀ dàjálù jáde ń bẹ̀ táwọn náà bàbá àwọn ọmọ yẹn tó wà máa apply tajwid tó máa ń ka màkàzí yẹn inú yóò máa dádùn àti rí tafsiri nù Daru Dawa àti rí tafsiri tí wọ́n ń ṣe káàkiri àwọn ilé kéwú táwọn mùdírù tí wọ́n tó gbangba sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ yàtọ̀ sí mẹ́rin olùtọ̀dọ̀ tí yìí
àti ní tí wọ́n tú ilé ìwọ̀n àjókòó ẹ wà lẹ́ pàtẹ tafsir ẹ wà sọ ìsìn dáwàdà ọlọ́run tó bá bí wọn kò lónà kùnà náà kóòdù wà lálẹ́ àbọ̀ àwọn kan ṣàwàdà ní àkàrùn rẹ́rìn tí a ní dẹ̀dẹ̀ ní pàwálẹ̀ ní ọlọ́run ní ẹbí wọn léèrè sọ̀rọ̀ ọlọ́run ni ó fọ́ ni súnà ànábì làwàdà ní àbẹ̀wò ló di kọ́mẹ́dì tí gbogbo yín ò mọ̀ ara rẹ̀ ni ọkùnrin yìí kì í ṣàfà ẹ bàṣírí ẹ̀mọ́bí tó wà ẹ mọ̀ èyí tán kámẹ́rà sí lójú yẹn wà lọ ṣẹ́rí tó bá lọ tán gbogbo àwọn aburú ìlànà yóò máa bá wú jáde àwa ń wo tẹ́ẹ̀ fi sọ fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn pàfà líle tí bẹ́ẹ̀ lẹ́ni tìjú ni ọlọ́run náà ní sì máa ń ti jákujàku yẹn sí lẹ́nu torí àwọn tó fẹ́ dàrú wọn lọ́kọ́ lè mọ̀ eléyìí iṣẹ́ ni eré o kì í dẹ̀ ṣàfò ní mímọ́ àwa dẹ̀ ń bí láti dọ̀ ìbá bá lẹ́ni tí ó wà dáhùn náà sí àfagídí afa gbogbo ayé ànímọ̀ yẹn dà wallahi kò sí fákìdù ṣe ìlà yọ̀pẹ́ yìí ẹni tí ò ní nǹkan ò lè fún yàn ẹ kọ́kọ́ gbàgbé gbogbo àwọn vip yẹn àní ò lè jẹ mọ́nilẹ̀ Yorùbá sẹ̀ ṣé gbogbo àwọn ọmọ yẹn ẹ mọ̀ ẹjọ́ sọ́lá ní àwọn ìyẹ onírú yálàtà àti ní ọgbà lẹ́ẹ̀kẹ́ òtí ní ìmọ̀kọ́lá àfa yín tu odó ní den kasáré fásitì kò sọ fún gbogbo àwọn ọmọ ìyá tá ń béèrè nípa àfa wa Ahmed Yusuf Al-Yalma'i àfa wa dáadáa alhamdulillah kana fi atammi sihatin wa afiyatin wa khairin wa rafahiyatin wallahi nas'al an yazidahu hifdhan wa ri'ayatan wa inaya wa yahfazahu min kulli su'in wa makruh lanahu wa'ada المؤمنين الذين ينشرون دينه على فهم سنة رسوله وعدهم بقوله ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا àwọn èèyàn béèrè lọ́wọ́ afá wà dáadáa àtúgbẹ́ fọlọ́n àlàáfíà wà kò sí ìyọnu kankan ó jẹ́ pé àwọn dẹ̀dẹ̀ wò rẹ̀ ń gbọ́wọ́ kọ́wọ́ àmọ́ Ọlọ́run ló ti ṣàdéhùn òun ní fààyè ilẹ̀ fún kéfìrí lórí mùmínì òun ní fààyè ilẹ̀ fáwọn ọ̀tá Ọlọ́run káṣíkiri aburú ṣe fáwọn ẹni tiẹ̀ àdàbídàgbò lòdòdò lẹ́wà lóko ní tó kù fún yín nìyẹn ní tó ṣẹ́ẹ̀rí ẹ̀sìn yẹn sẹ́ kò síbi tẹ́ ti fẹ́ wẹ̀ Ọlọ́run ti lẹ̀ mọ́ ẹyin dára látòkè sámà ọ̀rọ̀ ẹ̀rí tán bí ọ̀rọ̀ ìṣẹ̀ tán bí ẹwà bá gidi lẹ́fẹ́ máa lò ẹfẹ́ máa lo agbára tí ó sì mẹ́ Ọlọ́run ti yẹpẹrẹ yín bẹ́ẹ̀ ṣe máa yẹpẹrẹ lọ nìyẹn àfa Al-Yalma'i Ọlọ́run bá wa ṣọ́ àfa náà kó n bí gbogbo ètè rẹ̀ ń dà abẹ́ ìgbàgbé ni so táwọn fa àbátẹ́ bá ti ẹ̀rá burú yẹn ṣe Ọlọ́run ní jẹ́ ẹ̀rí ṣe bí ìdìnnìlá àbí nǹkan kan náà ti ẹ̀ṣẹ̀lẹ̀ tó jẹ́ kádàrá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ṣàwọn tó ń sòdodo bá láyé ni náà ẹ̀ ń ṣẹ̀sìn ni bóyá àwọn tẹ́kọ̀ọ́ tó ń ṣẹ̀jì kámẹ́rà gbogbo àwọn èèyàn ní ṣépè fáta àwọn ẹranko nugbó wọ́n ń ṣépè fẹ́yìn tẹ́ mẹ́sìn jẹ́ yìí Ọlọ́run ló ti sọ ti pẹ́ innal ladhina yaktumuna ma anzalna min al-bayyinati wal huda gbogbo àwọn Kùránì tí ó dàrú ẹ̀sìn tí ó dàrú ẹ̀yin wá kóra yín jọ lórúkọ ilé kí ó kàn àìdẹ̀fẹ́ sọ́ra yín jọ fọ́lítì lórí òdo ẹ wá rúbẹ̀ lè máa dáhùn yẹn lákẹ́ gbogbo àwọn tactics yẹn lọ́n ti tó àṣírí yín bẹ́ẹ̀ ẹ lè máa dáhùn yẹn lákẹ́ pẹ̀lú kẹ́ máa dára parọ́ mọ́ wọn ẹ lè máa dáhùn lákẹ́ pẹ̀lú kẹ́ máa ṣépè kẹ́ máa bà wọn lórúkọ jẹ́ ẹ rúbẹ̀ lè dáhùn lákẹ́ pẹ̀lú àwọn ìwà bí ọmọ ìtàtẹ́ wù kiri ẹ bí bu ẹ̀ náà bá ti wá rí kọ́mẹ́ntì yín báyìí wọn ṣẹ̀ ní sọ fún ẹ pé dẹ̀dẹ̀ wòlé kó tó mọ̀ wá dá wọn mọ̀ pẹ̀lú òdo wá dá wọn mọ̀ pẹ̀lú gbéraga wá dá wọn mọ̀ pẹ̀lẹ́ pé àtàwọn béèrè àpọ̀dà tá ni bàbá tiẹ̀ dà wọ́n tó fẹ́ béèrè wà lọ sẹ́ẹ̀tì kámẹ́rà sí bàbá tiẹ̀ lójú wàá ṣẹ̀ mọ́ wá béèrè lọ́wọ́ àwọn èèyàn kí ló ṣe ń tẹ̀kàn ya aládàánú ẹ̀dá ẹ máa celebrate failure ẹ máa celebrate ìbínú ọba dẹ́dà ó jẹ́ tó bẹ̀rẹ̀ wọn látọ̀dún tó ti wá ń ṣe náà ayé wa ń pè yín lábì fúnra ẹ̀sìn pa fún ma wọ́n wù yín láwù sunkún ẹ̀sìn wọra yín láwù rẹ̀ ni tafsir tó yẹ kó sọ wa mọ́ lọ́hùn wọ́n ní Umar radiyallahu anhu wọ́n wà ní ìjókòó kan pẹ̀lú àwọn sàhábà wọn ka Qur'an wọ́n wá débi àyà pé kharru sujjadan wa bukiya níbi àyà sajida tí wọ́n forí kalẹ̀ wọ́n wá forí kalẹ̀ tán ó máa wá dìde ó wá rán àwọn sàhábà létí pé ra'ayna as-sujuda wa ayna al-buka àforíkalẹ̀ lóòótọ́ ẹkún dàlú jù wa Ọlọ́run ní àwọn tẹ́pẹ́ tó bá ti rántí ọ̀rọ̀ Ọlọ́run wọn ó máa foríkalẹ̀ wọn ó sì máa sunkún àforíkalẹ̀ lóòótọ́ ìforíkalẹ̀ wà bí àyà lóòótọ́ ẹkún dà lójú wa Allahu akbar kabira ẹ wo àwọn ẹni Ọlọ́run báwọn ṣe máa ṣe nìyẹn ẹ wá sọ agbo tafsir dàgbò kọ́mẹ́dì wàlá tafsir bàbá àwọn dìrì markas bàlágà kọ́mẹ́ bàlágà olówà mẹ́ wallahi odò lẹ́fìn ṣe fáàrí ẹ̀kan sọ àdífì kan ẹ̀jẹ̀ níta bá tí wọ́n ti gbogbo jákujàkun kí máa dẹ́ torí pé kò ní ìtumọ̀ kò dámọ̀ nǹkan nínú ayé àwa bísí ni torí ẹ̀ ló jẹ́ ká ṣe àdé ń wá active lórí TikTok náà ìbúdà kò fẹ́ rọrùn díẹ̀ táwọn táwọn tí ń bá lẹ́sbí sí wọ́n máa ń tètè yára ń bẹ̀ láti sọ̀rọ̀ ń bẹ̀ kan sọ àdífì kan tó ní káwọn dúró de sultan ẹ sọ àdífì kan tó ní ká dúró de dẹ̀dẹ̀ wẹ̀ náà ìwọ kọ́ ni obìnrin yẹn lọ́wọ́ wa àdífì ká dúró de sultan ó ti wà ó yà áyà Quran ni àfi tó bá fẹ́ tẹ̀rẹ̀ lókù ìwọ tó bá dọ̀la ìwọ kéde ara ibi tí sultan wa lọ́tẹ̀ sórí pépà tó wà nílẹ̀ wọn ó jẹ́ lọ́mọ wọn rẹ ọkùnrin dẹ̀dẹ̀ wẹ̀ yìí dẹ̀dẹ̀ wẹ̀ kì í dẹ̀ ṣe ibú dẹ̀dẹ̀ wẹ̀ náà ni ẹ bóyá lọ akáyí ti kú ní o bóyá àdánwò láti tẹ́rí sí ìbínú Ọlọ́run ló fi ní lọ́kàn balẹ̀ tó bẹ̀ tí wọ́n bá fẹ́ mọ̀ pé ò ní túmọ̀ kóòtù àwọn dẹ̀dẹ̀ wẹ̀ FC tó bá fẹ́ mọ̀ pé ò jámọ̀ kankan lẹ̀ Yorùbá iṣẹ́ alhamdulillah nígbà tí wọ́n wáyá nísìn nígbà tí wọ́n kò tẹ pépà tí wọ́n mú bọ̀ nígbà tí wọ́n dìklẹ́ ọjọ́ àwẹ̀ kò sí sultanu nílé ẹni tí sultanu ní ó kéde ní NTA alóṣèjì kámẹ́rà sí ẹ lójú oríṣẹ́ níbo náà ti mọ̀ ó exist rárá ó ní inú Islam Nàìjíríà sẹ́ ó ní túmọ̀ ẹyọ kan bẹ́ẹ̀ ó kàn fagidi gbọ́wọ́ ni ó dẹ̀ lè dólórí pẹ̀lú tó ń bá káàkiri agited ó lè dólórí pẹ̀lú tó ń bá kiri ó fẹ́ máa fagidi gbọ́wọ́ ni Ọlọ́run ti yẹpẹrẹ kókó bẹ́ẹ̀ so nílẹ̀ Nàìjíríà lénìí ẹni tí wọ́n recognize tíjọba fi òǹtẹ̀lù gẹ́gẹ́ bí olórí wa ṣóyè òun náà ní Sultan Sokoto
gbé dàbùdàbùdà wá ń bá kiri yẹn ṣèbí sófin ni nígbà òní kíni ṣùpàṣẹ aburú ni wọ́n fi síbẹ̀ ṣòye nígbà náà ti gbé síbẹ̀ yẹn ó dẹ̀ ní ṣe tó ti ṣe tó dáa yẹn á kí mẹ́ tí mo ti sùdọ́ náà bá fẹ́ mọ̀ bóun ti tẹ́ ó náà máa ṣe ohun tí dẹ̀dẹ̀ rẹ̀ ń ṣe yóò tẹ̀ lọ́wọ́ èèyàn bíi more than 40 million sórí wọn gbogbo àwọn tó tábà gbogbo ẹ̀yin tẹ́ jọ ń tẹ̀léra yín náà àtàwọn tó wá ìpín social media gbogbo yóò wọ 50,000 dènà sókè wà ní wàhálà tiwa ṣèlè fíìmù tó ń kọ ìlú ẹ̀yin èèyàn lásán èèyàn dábútẹ́ èèyàn játidàtí èèyàn náà òun lẹ́yìn ẹ̀ wà lọ́ọ̀yẹ̀ jámọ́ anything kò sọmọlúwàbí lára yín kò sí ìmọ̀ lára yín kò sí ìwà lára yín ẹ̀ ní ìrùrí ibi tá a fa yín bá ṣàǹgbà yín lọ yẹn náà ní gbúgbúrú bàbá alágége ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ wọn dà ní ní tọ́ọ̀tì gbogbo yìí ìmọ̀ yẹn dà wallahi àrí imagine dìgbà wọlé bẹ́ẹ̀ ṣe lè dà àdìsí ní ẹ̀ ọlọ́run ati'u Allah wa ati'u rasula wa ulil amri minkum ẹ tẹ̀ láṣẹ ọlọ́run ẹ tẹ̀ láṣẹ ànábì àtàwọn aláṣẹ àfisibẹ̀ alaykum bis-sam'i wat-ta'a níbo mi ànábì sọ pé ẹ máa gbọ́ kẹ̀sì máa tẹ̀ láṣẹ ó dà kọ́rọ̀ yẹn lè bá mo bá làwọ́ ànábì ni ó dà kó jẹ́ pé ẹrú habashi ni wọ́n bá fi jẹ wọ́n bá fi jọ lórí lórí bó jẹ́ pé kò lè possible náà but ànábì fi sọ ká lè bá a mọ pàtàkì máa tẹ̀ lórí ni ṣé wọ́n tó gbà fáwọn tó wà wájú làwọn yẹn fẹ́ gbà fún yàtọ̀ sáwùsá gan sáwùsá ni problem rẹ̀ ṣe báwọn kan náà jù ẹ lọ àwọn kan náà bá bàbá rẹ̀ lò gbà tó jù wọ́n lọ tó kọ̀wọ́ náà gẹ́gẹ́ bí ọmọ kéwù òun yàtọ̀ sí wọn náà so yóò wọ́n tó wù ní ẹ̀hún náà ṣé wọ́n tó wù ní àpẹẹlẹ fáwọn sàbí ànábì ló fẹ́ lápẹẹlẹ fẹ́yàn wọ́n fẹ́ gba àpẹẹlẹ wàhálà ò lè rí gbà sẹ́yìn yẹn dẹ̀dẹ̀ wúlẹ̀ dẹ̀ máa ń pè wọ́n sọ̀tà mùdírù ni wọ́n bínú ẹ̀ fún kíni ṣé tó owó tó ní tẹ́nìkan ò ní ní àbíkò mùdírù principal lè kéwò àbá ó ṣe di wàhálà jẹ́gúdújẹrá boys high school àti kìnní kan comprehensive high school kìnní kan memorial high school àti ọ̀dọ́ tiẹ̀ náà gbogbo wọn yóò jọ mọ́ pé ọgbọ́n principal yìí Christ Apostolic Church secondary school principal abẹ àti principal Irewolede community high school àti principal àwọn dẹ̀gẹ̀wúrẹ̀ sáfù kan náà lẹ́jọ́ wa wọn yàtọ̀ síra wọn ní title torí pé ìmọ̀ tó lè fi tóun tún lè fi gbẹ́ pẹ́ẹ́lí díẹ̀ ò sí yorùbá lápò kan gan nìkan ọ̀gá jura wọn lọ àfi tó bá gorí ebè eléyìí ò tiẹ̀ gorí ebè rárá kó tiẹ̀ díbi tébè wà aṣẹ́wó ló ní kẹ́ ẹ dúró dòun òun gẹ́gẹ́ bíi ta ni mo fẹ́ mọ̀ ó fẹ́ impose ara ẹ̀ láwọn èèyàn lórí inferiority complex ló dẹ̀ ń ṣe é àwọn ó ti di báwọn èèyàn wọ́n ti ju òun lọ wọ́n ti já òun kalẹ̀ òun ò lẹ́nu bẹ́ẹ̀ ó wà pé mọ̀ dasí rọ̀fù yẹn kò lè rí ibi ọlọ́run náà mọ̀ gbá rọ̀fù yẹn lọ n tó kù fún ẹ náà láyé ẹ̀ yẹn ọlọ́run dẹ̀ fún ẹ chance rẹ̀ ń ṣe lò káwọn kọ́ wò yẹn náà ẹlẹ́ẹ̀kejì ọ̀gá yín dẹ̀dẹ̀ wúrẹ̀ faqihu al-Gawga wàlá ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀yìn ẹni tó bá bá ìmáàmù ń forí kanlẹ̀ ó bá ara kà mọ́tí àbíwò aláàjì dẹ̀dẹ̀ wúrẹ̀ mọ́tí àbíwò lẹ fi wọ́n ìmọ̀ wo nìyẹn ẹ jẹ́ lọ jókòó jẹ́ àṣẹ ọlọ́run òbú àṣírí mímọ̀ àtọ̀dọ̀ yín ìmọ̀ odò yín tí yín kàn ń tú sáyé ni ẹ kàn ń fi ìbínú ọlọ́run ẹ kàn fi ń ṣe fáàrí ni enough is enough sẹ́ni ọ̀nà tẹ́ ń gbà yìí ó kó parun ni wallahi kìíní kan ó bá ajánásì ẹ̀yìn aláburú apá àtìrà gan lanu pé bọ́lá òun ṣe máa fi ń ṣẹ̀sìn nìyẹn Sàrújí fẹ́ tún try láti gbé ti bàbá ìgbẹ́lélé yìí àmọ́ dídí tọ́lọ̀ ti dá wọn yẹn àdánwò ni tọ́lọ̀ bá fi ṣàdánwò fún pé kì í gbọ́ kì í gbà ó ṣàfẹ́ ṣẹ̀sìn ni abal jahalu illa an yafdaha ahlahu odó ní nígbà ẹ má bá mi sọ odó ní ẹ̀fọ́ ńlẹ̀ òun gbọ́dọ̀ ṣẹ̀sìn kóun sì fi ọ̀gá àwọn ṣẹ̀sìn bóbi ṣe máa sọ gbogbo wa nìyẹn kò sí tẹ́lẹ̀ bóun sọ òun gbọ́dọ̀ fẹ́ ní ìṣẹ̀sìn òun gbọ́dọ̀ fi ìdọ̀tí rẹ̀ ní lára irú ẹ̀ lọ́rọ̀ dẹ̀dẹ̀ rẹ̀ can you imagine níbo ló ti kà tí àwọn afá olóríire olóṣọ bẹ́ẹ̀ rí má dé àbíwò ẹ̀yin tẹ́ ẹ̀kan ní tìjú rárá yìí ẹ̀ wọ́n fòdó ṣe wá sí ẹ̀ ń fòdó ṣe fáàrí ẹ̀ pàtẹ odó ẹ̀ pàtẹ àìnílà káyè ẹ̀ wọ́n pè yẹn ní tẹ̀fsírì agboolé tí yìí wò nìyẹn tìbẹ́yìn kan náà lọ lẹ́ lágbáwá ẹ̀yin kan wà ń bẹ̀ mẹ́yìn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ́ ẹ̀dẹ̀ ní tìjú pé tẹ̀fsírì kọ́lé lẹ́yìn ìrégbè lẹ́ ń ṣe odó lẹ́fi hàn kiri ẹ̀ máa rẹ́rìn kí ló kílẹ̀ ẹ̀ ń sí nítorí tó kọ́nà wọn bá alẹ́ kí ọlá sọ ìbínú kalẹ̀ lẹ́yìn lórí bẹ́ẹ̀ fẹ́ sí ṣe yẹyẹ al-istihza'u bid-din min nawaqidil islam ó súnmọ́ kẹ́ kó ẹ̀tẹ̀ nímọ̀ pẹ̀lú kí ló kẹ́yìn dúkẹ́ ẹ̀mọ́ dínwó ṣe káàkiri orin òfò yìí ni orin òfò àti gbéraga gbogbo nǹkan lọ́gbọ̀n ní bíi ti gbéraga tọ̀dọ̀ ti yín kọ́ bíi ti kẹ́ mọ́ dínwó kẹ́ mọ́ kọrin mọ́ lulu àtàwọn obìnrin àtọkùnrin mọ́ ju àyà ó tán ẹ̀mí tẹ́fẹ́ wà nìyẹn lọ entertainer mọ́jà gbọ́ pàfà ní mọ́ tí wọ́n ṣe rọ́bìṣì ti yín káàkiri. inú tí làwọlẹ̀ ti ká aláàjì dẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ mọ́tì àbí wò nìyẹn ẹni tó bá bá wọn lórí ìrùkù ó baraka hadith wa abubakar imam tóbi o wàyájìlú náà bí àyíní kàmí bí sáà wàyà sókà jamala ìdá àrọ̀ta abilax odó yóò ṣe kí ni yóò máa bù ẹ lójú yóò sì máa wọṣọ ẹ̀tẹ́ fún ẹ kódà kó wọṣọ sọ́nù odó tó ṣe kí ni yóò wọṣọ ẹ̀tẹ́ fún ẹ afá àyálùmọ̀ yín wà dáadáa kò sí yọnu àti sọ̀rọ̀ afá wà dáadáa ẹ má wọlé so níta sọ fún yẹn náà fún wa náà ni pé mọ́tì àbí wo ni dẹ̀dẹ̀ wúrẹ̀ mọ́tì àbí wo ló fi tún tó fi ní láti máa sọ fún wa pé ẹni tó bá bá sùjúdù ó baraka rákà àti èwo nìyẹn
hadith anabi sallallahu alaihi wasallam tí sàbí yẹn wọlé ó sáré mú kíní yẹn látẹnu ọ̀nà pé kí òun lè bá wọn ní orúkú yẹn anabi dẹni sọ ń bẹ yìí pé àwọn dẹdẹ wẹrẹ ti ń ṣe pé ọkàn yóò ní balẹ̀ tó bá wọn kó tó bẹ́ẹ̀ wọn bọ̀ wá bá mi lókè ni naam so anabi wọn sọ fún mi pé anabi sọ fún nínú hadith yẹn pé zadakallahu hirsan wala ta'ud ó kà máa kọ́ sallallahu alaihi wasallam ojú kòkòrò pé kó báraka yẹn náà ló ṣe ọlọ́run ilé ẹkún má ṣe bẹ́ẹ̀ mọ́ so mẹ́sọ̀ pé wọ́n bí sáfù yẹn kó sì ṣe kíni o mọ́tò àbí gbogbo àwọn afáàní yẹn nígbà tí dẹ̀dẹ̀ wúlò wà lu jìbìtì kéwù tí ó fi òdo hàn aládàáwò wọn fẹ́ mẹ́rin wa ẹni wọn tíra kan alhadithu alqudusiyya àdánwò yìí ni Allahu akbar afáàní yẹn mọ̀ dáadáa mo ti sọ yẹn síwájú walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina sabila ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ ẹ ṣì ní sẹ́ wallahi kò ní jọ ẹ fa ni kò ní tó àwọn àdàbítàpọ̀ òdodo lẹ́wà lókù àdàbítàpọ̀ tí ẹ̀sìn ọlọ́run sọ lẹ́yìn ṣe lókù gbogbo ìdẹ́tẹ̀ ń dá yẹn wallahi al-azim wala yahiqu al-makru as-sayyi'u illa bi ahlihi ẹjá jọmọ ìwọ́bọ̀ ẹ mọ̀ pé irọ́ kì í dúró bí tó dodo bá wà ọlọ́run ti sílẹ̀yìn alábòsí ẹ̀yin tẹ́ ẹ̀ nítumọ̀ ìmọ̀ ti tán tẹ́fẹ́ ná ẹ wá lọ agídí ẹ̀rù bẹ́ẹ̀ lè má dèdè kò lè wọ́ọ̀kì bí mo ṣe ń sọ lọ́wọ́ àáfà ń sùn lọ́wọ́ nínú ilé wọn tí wọ́n ń jẹ tí wọ́n mú tán gbádùn kò sí wàhálà kankan bẹ́ẹ̀ kò rẹ̀ wọ́n kò sí anything ṣe àmọ́ àwọn dẹ̀dẹ̀ wùrẹ́ ń dèdè àwọn ọmọ bá àlekẹ́ ọlájú wọn lọ so that is it so kò sí ọ̀nà kankan àáfà wa Ahmad Yusuf Al-Yalma'i wọ́n wà dáadáa walillahi alhamd ṣe ti so kọ́lọ́n sọ bá aṣàlékún ṣọ́ rẹ̀ ní wọn lórí kò sí ọ̀nà kankan ṣe ti so bí bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn alájí dẹ̀dẹ̀ wùrẹ́ àtẹ̀yìntẹ̀ ń celebrate tẹ́ máa ń wò yẹn wọ́n ti kó làákàyè tí yín sínú abọ́ ni àbẹ́yìn kàdédé ya aládàáwò kẹmọ hype ẹ̀ wọ́n náà gbé tàbá kún hype ẹ̀ báwọn wàhálà dé ókè ẹ prefer láti máa hype àdánwò àti ìbá ìsìn jẹ́ ẹ prefer yẹn ju ìyọ́nú Allah subhanahu wa ta'ala lọ. àbíbẹ̀kọ́ mọ́fí àbí wo ni dẹ̀dẹ̀ wùrẹ́ fi dá fatiwa tó dá yẹn nínú ahadithu al-qudusiyya òun láti rí ìgbẹ́ tó bá bá ìmáàmù lórí sùjúdù ó ti báraka nígbà tí ìyẹn wá ń bá twist yẹ bọ́lá òun ṣe máa fẹ̀sìn yíyọ nìyẹn apá àtìrà nígbà tó gbọ́n ó gbé jẹ́bẹ́ tẹ̀lé lọ́wọ́ ìdààmú dé bá wọn bẹ́ẹ̀ kì í ṣe dandan kẹ́ni máa sọ̀rọ̀ ń ta ẹjọ́ máa pàlọ́ fún yẹn máa wùlẹ̀ sẹ́ẹ̀tì ṣe kámẹ́rà tẹ́ ń sẹ́ẹ̀tì yẹn wallahi yóò máa ṣẹ̀sìn sí ni ó dìgbà tó bá tó dákẹ́ kó tó má jẹ́rọ́ dùn mọ́ nígbà bẹ́ẹ̀ bó sì wà rẹwà náà àwa bísí ni o àfa ìyá nìkan kò sì ṣe àfa fanbọ bí ìdìnnìlá tí a náà ṣe rí rọ yín yẹn àná ìyẹn má bẹ́ẹ̀ sì jẹ́ bẹ́ẹ̀ nísìnyí ẹ kàn máa pàlọ́ fúnra yín gbàǹgà tí àwọn aṣááyà àtàwọn ṣe kíníkan àwọn àwọn onírò ẹ máa mẹ́nu bà Kùránì àti hadith ẹ bá sọ pé ẹ̀yin ní kíníkan gbogbo ilẹ̀ alẹ́ ayé ẹ̀yin lẹ dá ẹ̀yin lẹ kíníkan ẹnìkan kò kí ó lọ ẹ̀yin ìmọ̀ tọ̀dọ̀ yín ẹ jábọ́ láti kíníkan ẹ tápídàkùdàkù tẹ fẹ́ máa ṣe nìyẹn you are free pẹ̀lú condition pé ẹ má drag Islam mọ́nu tẹ́ bá ń ṣe ẹ máa ṣe lẹ́yà yín it is very simple ẹ̀yin àfa aládàáwò ẹ̀yin olódo ẹ̀yin alábòsí ẹ̀ dẹ̀ ṣe àbòsí Islam ayé yín ó mẹ́hẹ̀ tọ́lọ̀ bá dé sí yín kì í ṣe pé ẹnìkan ò sì ṣe ní tẹ́ ń ṣe kó jẹ lọ àfi tọ́lọ̀ bá kan mọ̀ ọ́n fẹ́ wò pé òun fẹ́ bóyin àṣírí yóò sì bò yẹn wá bá fi ẹni bá yẹn nìkan ẹ̀jẹ̀ ó bá jẹ̀ mọ́ nìkan ó bá raka ó ti wá rí pé ẹ̀sìn òun ti yọ ó sì tún lagídí bẹ́ẹ̀ níjókòó yẹn náà ó ní ara kìláàfù wà bẹ́ẹ̀ kìláàfù bò kìláàfù lọ́dọ̀ àwọn wo Málíkì àti Ṣáfì náà jọ fàmọ́ra wọn lọ́wọ́ ni pé ẹni tó bá àdánwò so ẹnu kò lórí pé òrùkúrò tí màmú bá ti ìborí sókè kódà takbiratul ihram yẹn àti takbir àti Allahu akbar tí wà fi wọnú wọn torí àwọn tó gbọ́dọ̀ rárá àti èyí tí wà fi lọ rùkú so wọ́n sọ pé kí ni o èyí tí tó bá kàn ti dé tó ìmáàmù tí wà lórí rùkú kó wọ́n sọ pé Allahu akbar ó ti gbé mọ́ lọ rùkú bẹ́ẹ̀ kò ní kò ṣe tó máa ṣe méjèèjì tó bá ní o fẹ́ máa ṣe kejì ìmáàmù lè gbórí sókè sáré jẹ àǹfààní bíbá ìmáàmù lórí rùkú yẹn ọ̀rọ̀ táwọn afá sọ lélẹ́yìn náà mọ́tí àbí wo lè ń tú fún wa Màlíkíyà olótú orí burúkú tẹ́ ń tú yìí Màlíkíyà wo ní fi òdó ṣe fáàrí tẹ́yìn dẹ̀dẹ̀ wẹ́n ṣe àti gbéraga àdánwò tó wà lára yín ní ìtumọ̀ ẹyọ kan wallahi ni ò dẹ̀ símọ̀ lórí yín àfi tẹ́ ń bá kiri kullu inahin bima fihi yandahu ìtẹ́yìn ní nìyẹn òórùn ìdọ̀tí òdó ọlọ́run ló dẹ̀ fàdánwò yẹn kan yín àwọn wá dúpẹ́ tọ́lọ́run bá àlékè ọláwò wá sàn tí ò jẹ́ ajẹ́dẹ̀dẹ̀ wẹ́ amúkú mẹ́kọ̀ọ́ bí tọ̀dọ̀ tí ìmọ̀ yẹn dà ẹ sọ fún mi mọ́tí àbí wo ni khilafu wà ń bẹ̀ yẹn wọ́n bí àwọn ayé ojú dúdú kọ́ lélẹ́yìí o ẹ̀rẹ̀ ní mọ̀ lu jìbìtì kéw khilafu láàrin àwọn wo walaysa kullu khilafin jaha mu'tabaran illa khilafan lahu hazzun min an-nazari kìnnìkà àwọn afásà wọn pé kí ṣe gbẹ náà lọ́rọ̀ ibi ẹ̀kọ́ lọ́rọ̀ èyí tí ó bá lẹ́rìí tí ṣẹ̀rí àfaramọ́ òun lágbà wọlé níbo lẹ ti gbọ́jà kùtàkùtà fàtí yẹn sáfò olórí olẹ́gbẹ́ tó sọ bẹ́ẹ̀ rí ti bẹ́ẹ̀ náà lọ́rẹ̀ lágbáwá ẹlẹ́nkẹ́wẹ̀ lọ jámíà ẹni pòfẹ́sọ̀ ó mọ̀ ṣe o ìgbàwo ni wọ́n di báyìí kafa bil ilmi sharafan an yadda'ihi ma la yuhsinuhu wa la yutqinuhu ìmọ̀ náà wá ti di fáàrí àwọn dẹ̀dẹ̀ rẹ̀ náà wá fẹ́ máa kílèmù ẹ̀ ẹ̀yin ò lè kílèmù ẹ̀yin ò nítumọ̀ ẹ padà sójú ọ̀nà yẹn ìmọ̀ lójú òpó kì í ṣe jákùtàkùtà yìí ṣe kiri dẹ̀dẹ̀ wùlọ̀ gáyé wọ́n sọ pé kìláàfù láàrin àwọn wo ni wọ́n sọ fún ẹ pé ẹ lè bá forí kan ẹ lè bá kìnnìkan tó ti bí ẹ arọ́wà sí ti fẹ́ tà láti pàṣẹ ìgbéraga yẹn sẹ́ abal jahalu illa an yafdaha sahibahu ojú yẹn ní o gbà ó lóun sábẹ́ dójú ti dẹ̀dẹ̀ wùlọ̀ yìí ní kí sẹ́ni tó ní ìtumọ̀ ṣé n tẹ́ fẹ́ mọ bá kiri nìyẹn ẹ mọ wá gaslight àwọn èèyàn káàkiri wọn bú bàbá àwọn mudiru markaz wa mudiru markaz yasubbu ashaba rasulillah amudirukum khayrun minhum tó a ti bí nílé yẹn wọn dẹ̀dẹ̀ wùlẹ̀ ẹ̀rí wo ni bàbá yín gbára lé then kásùn bí pamọ́ ọlọ́run àmà dúpẹ́ o
وليس أخو الحاجات من بات نائما ولكن أخوها من يبيت على الوجل. ẹni tí bá ń sùn kò lè sùn, ẹni tí bá ń sùn àfáà tí bá ń fi gbogbo òru sùn kò ka tírà kò ṣàdúà kò ṣe rìsáàtì lórí ọ̀rọ̀ Ọlọ́run kó ka ẹ̀rọ àwọn àfáà rẹ̀ ẹ̀sìn ni ó máa ṣe bíi tiyín. ká sùn bíi pọ̀nmọ́, ká sùn lẹ́yìn sàárì, ká sùn kọjá àsùbá, kì í ṣe sí àwọn olórí rẹ̀ ẹ̀dá ká tó wá sàfà. ليس أخو الحاجات kò lè rí bùkátà rẹ̀ gbọ́, kò lè dẹni ẹ̀ṣà. من بات نائما ẹni tí bá ń fi gbogbo ẹ̀sùn, ẹni tí bá ń fi gbogbo ayé ẹ̀sùn bí ọ̀gá tiyín. ó ṣe àwọn gbogbo means láti justify àdánwò tí ń bá káàkiri. ẹni tó tán ní àwọn tọ̀hún lọ́nu wọn gáàsì ní mùdírò sùn lọ́wọ́ ó sùn lọ́wọ́ lásìkò òun, ó wá mọ̀ọ́mọ̀ ó fẹ́ justify orí burúkú yẹn, ó yà gbé síbẹ̀. àṣùbá ìṣọ́ra yẹn kò sásìkò ń bẹ̀, ọlọ́run fàṣìkò sínú kankan, la ilaha illallah. ọkùnrin ìyá aládánwò yìí ó dẹ̀ ń pè ọ̀rọ̀ Ọlọ́run nírọ̀ àbí. àpáwàtú inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta. túfáyé aláàjì dẹ̀dẹ̀ rẹ̀ báwa túfáyé kí ni túmọ̀ ẹ̀. ókè wọn fàṣìkò sí eré tí wò lè kí mọ́gìrìbì kó kí àṣùbá àti lásìkò mọ́gìrìbì kó wá gbé mọ́gìrìbì wá sásìkò àṣùbá. ọlọ́run máa fàdánwò du àti ìgbéraga yìí ó máa fi kàn yín o, ó máa fi ṣàdánwò fún yín o. ẹ̀ sì ní bọ́m̀bẹ̀ ó ti bàtà ìwà rẹ̀ di láti gbàtọ́ lọ́wọ́ àtànàbí. ẹ̀rọ láti jẹ́ sáré tán òun sùn ní ẹ̀sìn hó, èèyàn sọ̀rọ̀ òfò lẹ́nu, ọ̀rọ̀ yá ń jáde lẹ́ẹ̀kẹ́ bú ẹ̀sìn hó. wallahi àdánwò ti bá yín nílẹ̀ Yorùbá yìí. ẹ sọ àfáà olórí ire kan tí ń sọ̀sọ̀kúsọ yẹn, ẹ sọ àfáà olórí ire kan tí ń tutukutu yẹn, ẹ sọ bí tí wọ́n ti ń fi orí ibú ṣayọ̀ bí ọ̀dọ̀ ti yẹn. òun sùn ní àsìkò tó bá jí náà làṣùbà rẹ̀ a'udhu billah àṣùbà àti inú ọgbà tí àbí ìtọ́lọ́hún fi rán Nabi sallallahu alaihi wasallam. ọkùnrin yìí ó sì bẹ̀rù bínú Ọlọ́run, ó sì bẹ̀rù ya Ọlọ́run. wa in tasbir ala an-niran fa'si. pápá ayé bá ti gbé wọ́n ti fi ẹlọ́kàn balẹ̀, àwọn dẹ̀dẹ̀ òwe tí wọ́n fa hype yẹn wọ́n ti fi ẹlọ́kàn balẹ̀ sí ìbínú Ọlọ́run dẹ̀ ní ìṣúnbẹ̀ dáhùn tí ó gbẹ̀yẹn kó dẹ̀ wo bí wàá ṣe bá Ọlọ́run ẹ̀. wàá mọ̀ pé kò sí àwàdà ń bẹ wallahi alazim, kò sí àwàdà tó ń ṣe yẹn. kò sásìkò fásùgbà ìgbà tó bá sùn náà ẹ tó bá ẹ wà ní tìjú ajá náà sí ìyẹn náà lọ bá àdìsí kan wá sáàdìsí tẹ̀ ń ká ó jọmọ́ tọ́ga yín ṣe, àdìsí tẹ̀ ń ká ó jọmọ́ ó ṣì tọ́ga yín display ló dùn yẹn. ṣé kìí alima yìí wà dáadáa alhamdulillah ẹ ṣeun ẹ ṣeun ẹ mọ rántí wọn náà àdúrà yín àwọn dẹdẹ wòlẹ́ ń pète alhamdulillah Ọlọ́run ní fún wọn ṣe àfa wa nulẹ̀ wọn tó ń sinmi lọ́wọ́ wọn kàn rí láti ti wọn ni ṣe so wá ṣe sọ̀rọ̀ ní ìjẹta bíi alhamdulillah barakallahu fikum. so kí la fẹ́ fà yọ̀ ń bẹ̀ ni pé ó jẹ́ báwọn dẹdẹ wòlẹ́ ti celebrate failure báwọn ṣe rí nìyẹn ṣe so ẹrù bẹ́ẹ̀ lè dá òdodo lákẹ́ wallahi ẹ̀ mọ̀ ṣe sí ni kọ́nà bá fún ewúrẹ́ gan kọ́nà bá fún lọ́rọ̀ sọ pé kó náà sọ̀rọ̀ àwọn àfa òní aládàáwò lẹ̀ Yorùbá òní kọ́kọ́ dápẹ́ nìkan ju dẹdẹ wòlẹ́ lọ ẹlẹ́wùrẹ́ náà yóò dárúkọ lẹ́yìn tẹ́ ẹ̀ ní tìjú ọ̀fà àti yín sùn lásìkò tó yẹ kó lọ kírun àdìsù tẹ́ ẹ mú wáyé mọ̀ ṣe o ẹ̀wọ̀n bọ̀ látọjú ogun wọn á fẹ́ rest àwọn àná mò ń páyà pé kẹ́ ẹ mọ́ sùn tayọ àsìkò wọn ìyẹn gan lásán gan ẹ̀rí ni against yín náà wọ́n dẹ̀ sùn wọ́n gbàgbé sùn lọ àdìsù míì ti tu kí mọ̀ náà máa ń sọ láti ẹni tó bá sùn tayọ àsìkò wọn torí pé wọ́n dín ní Ọlọ́run ti gbé gègé sókè fẹ́ nìyẹn òun máa ń mọ̀ nínú ó jẹ́ sàárì tán distance tó wà láàrin sàárì nígbà jẹ́ sàárì àtàwọn ẹ̀ka kò wọ́n náà kò wọ́n 30 minutes aládàáwò lọ sùn tiẹ̀ bí ṣe mọ́ sùn kiri nìyẹn ṣùgbọ́n táwọn kìnnì kan náà dénú mọ́ríkàsì tó fẹ́ lọ celebrate ìbẹ̀ lọ́gàá yín sùn lọ́wọ́ ni Ọlọ́run kan máa yẹpẹrẹ yín ni kì í ṣẹ̀yìn náà ẹ̀ lè bu àṣírí òfò àtòkò fún wa mọ́ Ọlọ́run ti tú ẹ wá pariwo àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn àwọn kan kírun lọ́wọ́ mùdírù ń sùn lọ́wọ́ èwo ni ká mú mùdírù ń sùn lásìkò ó wá fẹ́ justify ṣé olùkọ́ ni máa fi kó máa bẹ̀sìn jẹ́ máa fi justify orí burúkú tó wà lára tiẹ̀ àtàdánwò tọ́lọ́ fi kàn àti ìbá ìsìn jẹ́ yóò máa wá gbogbo tí gbogbo nǹkan tó ṣàfi jọgbìn yẹn gidi lójú àwọn èèyàn ṣé wọ́n tọ́lọ́ ti faṣọ àpọ́nlé ẹ̀yà kìnìkan àṣìbá ìkàṣìbá àdánwò ní wà láì bí bàtẹ́ yẹn ṣe kọ́mẹ́dì tọba wọn gbé bàbá kà mọ́ gan sórí àga yẹn yóò ṣàǹfààní fáwọn ìlú mọ́ gbàgbọ́ tó máa ṣe kọ́mẹ́dì bí àfa yẹn kán gbé wọn síbẹ̀ yẹn nínú Ramadan ó sún dá lójú tó mú ṣàǹfààní ju dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ gbé síbẹ̀ tí ń ṣu sága yẹn lọ alhamdulillah gbogbo ẹ̀lẹ́kùn máa drájà alọ́lọ́run bàṣírí yín bàbá wa Sheikh wa Ògbándómọ̀ ọlọ́ba àṣírí àfihàn bíi ọdún bíi 6-7 sẹ́yìn tábà rántí dáadáa lábí 5-6 years ago ṣá ni wọ́n ṣe wá sí ìgbà yẹn náà lórí rédíò náà ni wọ́n kàn sọ̀rọ̀ olódo ẹ̀lú bẹ́sìn jẹ́ lóúnjẹ kíníkan ẹ̀dúràjà fáyẹn débi pé ó padà lọ bẹ dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ náà ni àmọ́ rà pé fídíò tí mo rí yẹn mi tí mọ̀ bóyá latest ni àbí ìtọ́ ti ṣe tẹ́lẹ̀ yẹn náà ni wọ́n tún fọgbà yẹn gàmbẹ̀ ẹ̀lú kan lọ́mọ àwọn ọ̀rọ̀ tó ti kú àwọn ọ̀rọ̀ tí ò bá láàkáyè mu òun máa fi pè ní mímọ̀ fáwọn èèyàn ẹ̀ rí dẹ́nibọ̀dì lákẹ́ àwọn èèyàn ti yarí àwọn èèyàn ti gbọ́n ẹ̀sìn tẹ́ mọ̀ ṣe rí mélòó ni yín bóyá tí ẹ̀ wá ní ìgbéraga òṣì nílẹ̀ Yorùbá gan mélòó ni yín kí lẹ jámọ́ àfàtì yín sùn níbi tó yẹ kó ti lọ kírun orí ibú wo ló tó yẹn wọ́n á má àdìsí wa fún wọ́n ṣe lọ bá wú àdìsí ní ṣe bó fẹ́ lu jìbìtì kéwù ni bẹ̀ẹ̀rí wà fún lọ́wọ́ tí làkàtà bẹ́ẹ̀ ni àyà àdìsú àdìkọ̀dì sí ìyà
Hadisul Qudsi ló ti di tíra fíkì o mẹjálá jẹyọ kan ní ibùnà kọ síbẹ̀ fún ẹ péjì wo ni èèyàn ní dọ̀tí gbogbo yìí then ẹ tó lọ létí tó ti sọnù Ramadan mi ti ẹ̀fẹ́ mi ti ẹ̀mọ̀ kó ẹ̀ 60 gan torí òun ní nǹkan kan jù yẹn lọ táwọn ilé kí n ṣàǹfààní ẹ̀yìn máa dáwọn tẹ̀fsírì lọ́tún lọ́sì ni wọ́n gbé Kùránì síwájú ibi tá a ti dó lánàá ibi tọ́lọ́ ti bá wa dá dó lọ́dún tó lọ ó sì gbé láti bẹ̀ dẹ̀dẹ̀ wò lẹ́tọ́ lóhun òun ìwo tíra ní tó fi ń ṣẹ̀sí nìyẹn ó fẹ́ fi rẹ̀ wí àwọn tẹ́gbẹ́ tí à ń fi tíra sùn à ń fi jí ni ẹ̀rí náà wọ̀ta ni so hadithi ká mọ̀ fi hadithi ìran ra wọn táwọn ní 2-3 hours tí wọ́n mọ̀ wádìí pé kíkẹ́ láti ṣe ilé ìsọ òkè ìwòlá tó fi mélè àpè àyà ìsọ báyìí kí ni Tabari sọ kí ni Ibn Kathir sọ kí ni Sa'di sọ kí ni Qurtubi sọ kí ni Shawkani sọ àbà kí ni Zamakhshari sọ ìkọ́ àwọn olóṣèlú lóga yìí àníwọ̀ ẹ̀ ti sàlẹ̀ ìyá ti tọ̀dọ̀ yìí kí làwọn afọ olórí eré sọ kì í ṣe pé kí ni dẹ̀dẹ̀ wúrẹ́ sọ dẹ́dẹ́ wúrẹ́ lẹ́nu bẹ́ẹ̀ wà láwọn fẹ́ fagidi gbọ́wọ́ ni òun gáwọn kóhun ti tẹ́ ìbá sọ pé tí ṣìgìdì bá fẹ́ tẹ́ yóò nìkan gbóhùn lódò lọ́wọ́ ẹ̀ ó ti tẹ́ ti pẹ́ yàfa ó dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kan ti ń jábẹ̀ ẹ̀ wá ní tìjú láyé tí nígbà tí àwọn náà ti bẹ̀rù òun tíra ẹni tíra òun náà ló fẹ́ wọ́pọ́lọ́ tó fẹ́ fi kádà àgbọ́yé tó wà lórí ẹ̀dá tíra tí o tó lè gbọ́yé tó bá ń kà lọ́wọ́ òṣè ká ni ṣé o kò lágbára muslim tún yẹn náà ló fẹ́ fi ṣe tẹ̀fsírì àbọ̀ òbí tẹ̀fsírì gan ó ní ìdíkẹ́yìn ó ṣe ìtọ́nù lágbára dáadáa kó mọ́ ti fún tẹ̀lú ẹ̀ àyíká tíra àti ẹ̀yẹn ṣé o lè wá jáde kó wá sọ̀rọ̀ bíi kì í ṣe fáàrí ó ṣe ẹni olóǹkan mọ̀ọ́mọ̀ fi ń ṣẹ̀sìn ni ó ka tíra kò sí nǹkan kan tó fẹ́ ọ́fà jù yẹn náà lọ odó òṣì ni òun náà ti wọ̀ pé òun lè gbé tíra síwájú nígbà tí ò lè dájú láyà Kùránì wọlé tó kàyànjú rí báyìí ó ti jẹ́lẹ̀ wọ́n ti bá gbé hadith wọ́n bá gbé náà ni kò ka tíra so èèyàn ó ka tíra yóò dẹ̀ dáa fa ta'allam wa laysa al-mar'u yuladu 'alima wà lọ lé kí wà lọ kọ́mọ ìmọ̀ lójú òpó ẹ̀sìn tẹ̀yìn ṣe yìí kò mẹ́kẹ́ ní sẹ́yìn wọ́n tó bá bí ẹni tó mọ̀ kọ́mọ dẹ̀dẹ̀ wò rẹ̀ ní ẹ táwa láyà pàfà yín sọ̀rọ̀ mi náà láti jẹ́ ìmọ̀ tí ń bèrè ẹ̀ táwọn láyé yín rí àfi dákúdákú tẹ̀ ń bá kiri pépè elépe dé àdínì dẹ̀dẹ̀ wò rẹ̀ gbogbo nǹkan lọ́gbìn yóò níbi ìtòun nǹkan àfáàyàn ò kàtìrà ṣé fàárí ni ẹ fẹ́yìn afọ́ olórí ilé olórí tó forí burúkú ṣe fàárí ṣé kàdá mọ̀ kó mọ̀ sọ̀rọ̀ ó tún mú ìwé dání báyìí nígbà tí Ọlọ́run tí ń bá wa sọ̀rọ̀ bá fàárí ṣe máa ṣe nìyẹn ẹni tí ò bá sì mú ìwé dání tí bẹ́ẹ̀ ni ẹ gbé ó láwọn tọ́lọ́run ṣàlẹ́ ṣàrú ẹ̀ ọlọ́ba ṣẹlá fún ṣẹ̀kọ̀ wa mú ẹ̀yà ìṣe fàárí látọ̀ tó tèmi ti mọ̀ wọ́n o tóyè wọn mú kankan dání rí ẹ̀yin náà ẹwọ fún bàbá ṣe ń káyò lágbára gan ṣe pẹ̀lẹ́ alhamdulillah Allahumma barik wa zid àwọn afá àti wa nìyẹn wọn mú kankan dání wọ́n lè sọ̀rọ̀ mímọ́ sórí kó má mú kankan dání yẹn ẹ̀bùn Ọlọ́run ni àánú Ọlọ́run ni ó mú kankan dání àwa rí tó ń ká òun sọ bọ́lọ́hún wí ànábì wí ó sì lu jìbìtì mímọ̀ bíi ti bàbá ní Hadisul Qudusiyya Masha Allah máṣe àmọ́ ṣe ń tẹ́ pé ó kú jíwulẹ̀ mú tíra dání wọ́n lẹ́yìn òfin àyẹ̀ lójó ló pa ṣótó pẹ̀wẹ̀ ni alẹ́ lè yóò kóró do ọpọlọ ti di olódo ni ẹgbẹ́ kó ń bẹ́ẹ̀ ẹgbẹ́ bàbá kàwé síbẹ̀ kó mọ̀ pa òun yẹn lẹ́yìn kákọ́ mọ̀ bí kọ́mẹ́dì ní ṣe ń tiẹ̀ that is it wallahi olóore ju gbogbo jábùjábù tẹ̀ celebrate la àyíbàtí Ramadan náà fẹ́ bẹ̀rẹ̀ òwò tíra ẹ̀sọ́ afọ́ olóore tí ń jókòó wá sọ̀rọ̀ fáwọn èèyàn tí òwò tíra lágbàtí Ramadan ti bẹ̀rẹ̀ tí báyìí pẹ́yìn òkàn nílà káyìí ẹ̀ tí wọ́n ń hó lágége ìmọ̀ yẹ̀dà ẹlẹ́sìn gbogbo àwọn òfàsẹ̀kù sínú àti dáadáa dáadáa ẹ̀kan bá káàkiri àdéṣì jù báyìí alhamdulillah àmọ́ wá táyìn bóyá alẹ́ Ramadan ni bóyá lọ́wọ́ àárọ̀ ni o àmọ́ ṣàlàyé àwọn ètò ọkùnrin abẹ̀sìnjẹ́ yìí lẹ́ẹ̀kan sí afáwà Yusuf Yalmai wọ́n wà dáadáa kọ́nà kó bá wa ṣe àlékún ìṣọ́ rẹ̀ àti àánú rẹ̀ kọ́nà bá wa ṣe fáfá náà inú ilé àfáà àfáà wọn àrẹ́sì àfáà ẹ̀ mọ́ dáwọn lóhun ìtàn celebrate yẹn bọ́lọ̀ ṣe ṣe àwọn lẹ́ni àdánù yẹn àmọ́ àdéhùn Ọlọ́run ṣẹ ẹ mọ̀ fà ní kò ní tó ẹ fẹ́ dá òdodo lákẹ́ wallahi máa ṣẹ̀sìn ni tí ìwà ìbáwá kú táwọn míì náà tí wọ́n tó àṣírí odò àfáà yín bá kú Ọlọ́run tún gbé àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ yóò gbèdé báyọ̀ sì ṣe máa lọ nìyẹn as-sirā'u bayna al-haqqi wal-bāṭili mustamirrun ilā an yaritha Allāhu al-arḍa wa mā 'alayhā àní ìgbàkẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀ní spread ideology ibú yìí àtòkò òfò tẹ́fẹ́ jọ jọba lórí àwọn yẹn ọgbẹ́ni dẹ̀rẹ̀ wúrẹ̀ à ń bí ẹ̀yàn ọmọ ẹ̀ náà léèrè ṣé tafsīrì rere àbí ìjókòó kọ́mẹ́dì àti ìbá ìsìnjẹ́ wọ́n tó bá ní kíní ìwọ́n tún fúlù yẹn wọ́n àpòwò tán sọ fún ẹ owó tó fẹ́ fi rí ìbínú Ọlọ́run wàláhì òun ti rí tafsīrì láyé òun rí tafsīrì tó dàbí bàbá àwọn ojú mọ́ríkà tafsīrì báwo ṣèbí tẹ́yẹ̀ péyàn tó kó gbé Kùránì síwájú kó o máa kà kó o máa tú Ibn Abbas sọ báyìí Qatādah sọ báyìí Awzā'ī sọ báyìí ẹ̀wọ̀n bá alátọ́dọ̀ afáwà Suddi òun náà sọ báyìí sọ Abubakar ó kó wíbá iná ayá yìí ṣe bí tán pé tafsiri yẹn yẹn ló do òṣì játijàti ẹ mọ̀ wá fi òdo ṣe fáàrí lẹ́yìn ohun wọ́tán ayé alẹ́ tí náà mọ̀nú láti kàyẹ lọ tán kó bó bẹ̀rẹ̀ ẹ̀yìn òtí kó kùtìbà láti jọ yìí kùtìbà yìí náà ló dára lọ́wọ́ yìí ló do òṣì ẹ fi yẹn báyìí táyì ike lójú tì kọ́lọ̀ kó dákun kó mọ̀ sí wa lọ́nà àwọn dẹ̀dẹ̀ wúrẹ̀ káwé kí wọ́n mọ̀nà kó padà síbi dáadáa oríire ń bẹ́ẹ̀ fún wọn kọ́lọ̀ bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn tó àyè wọn fẹ́ mọ bẹ̀sẹ̀ Ọlọ́run jẹ́ kọ́lọ̀ fún wọn ní ìtàn lẹ́tọ̀ sí tẹ́lẹ̀ kò ní láyà sọ́lọ́run kó rí ọ̀nà ọba dẹ́dà wọn ó dó lẹ́fí ń ṣe fáàrí wallahi ìṣe mímọ́ àyíbá wa mọ̀ pàmò kì í mímọ́ pé ó bá àwọn táwọn ilẹ̀ tíṣú bó ṣe nìkan nínú ìbọ̀dọ̀ wà bí àmọ́ kò gbọdọ̀ pin ní tí ó fi já àfọwọ́sí kì í dẹ̀ ṣàfà tafsiri kọ́lẹ̀ ń ṣe o ìjókòó ẹlẹ́yà ìjókòó bẹ̀sìnjẹ́ ìjókòó máa fi òdo hàn òun lè ń ṣe tafsiri ó yàtọ̀ sí wáàsí lásán a ò gbé Kùránì síwájú ò gbé nǹkan síwájú tó ń tú òkàn fòdó ṣe fáàrí kiri inú yín wá ń dùn àṣùbà kì í ṣọmọ yàn àfọ olórí wo ló sọ Ọlọ́run fàṣìkò sínú kankan àfọ olórí wo ló sọ gbogbo òṣìṣẹ́ bí ń ṣe fáàrí kẹ lọ ní tìjú jáde wọ́n mọ̀ ṣe wá látọ̀ nù mọ́tò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.